olórí ẹbí ìdílé ọba Fìṣẹ́gbùwà ní Ìjẹ̀bú Òde Ọ̀túnba Adédọ̀kun Ajídàgbà sọ pé àpèrè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kìí ṣe fún títà àbí rírà. Ó sì tún ṣe ìdánilójú pé àpèrè náà yóò lọ sí ọ̀dọ̀ ẹni tí ó tọ́ sí àti ẹni tí ó yẹ láti inú ìdílé ọba Fìṣẹ́gbùwà. Ọ̀túnba Ajídàgbà ṣàfihàn yìí níbi ìpàdé ìdílé tó wáyé ní ilé ńlá agboolé Àgùṣẹ́bí Ìjẹ̀bú Òde, níbi tí ó ti gba àwọn ìdílé ọba Ṣígbógun àti Aṣọ̀tẹ̀márù sínú ìdílé ọba Fìṣẹ́gbùwà. Anthony Gàdúnù ló jábọ̀ ìròyìn ìgbàtìparí náà síwájú sí. Àpéjọ tó wáyé ní ilé ńlá ní agbègbè Àgùṣẹ́bí Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Àpéjọ náà kún fún ìgbà ọmọọba obìnrin àti ọmọọba ọkùnrin tí ilé ọba Fìṣẹ́gbùwà. Olórí ẹbí ilé ọba náà Ọ̀túnba Adédọ̀kun Ajídàgbà sọ pé ìdílé ọba Ìjẹ̀bú Òde dúró sí ní ìṣọ̀kan. Ó fi kún pé àga ọba Àwùjalẹ̀ jẹ́ àmì àṣà àti ìtàn ìbílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, kì í ṣe ohun tí a lè tà tàbí ṣe eré owó lé lórí. Nípa fífi ìdí àpéjọ náà hàn, olórí ẹbí tún sọ pé adé Àwùjalẹ̀ kì í ṣe fún àlejò tàbí ẹni tí kì í ṣe ọmọ ìdílé Fìṣẹ́gbùwà. Ó tún tẹ̀síwájú pé àwọn afọbajẹ yóò ṣe ohun tó tọ́ nípa yíyan ọba tuntun. Ó dọ̀la ká máa ṣẹ̀ṣẹ̀ máa ṣàkiri ẹ̀tọ́ wa ni àti yẹ àwọn nípa interest àwọn screening committee ń ṣiṣẹ́ lọ wọ́n náà gbọ́ wá tó ẹsẹ̀ àwa ń ṣe ìjọba bàfẹ́ lọ́dẹ sọ̀rọ̀ tán wọn kéèyàn kan kó sọ̀rọ̀ lọ́dọ̀ wa lèmi wá sọ mí àti yàn sọ̀rọ̀ lọ́dọ̀ wa èsì kí kákan máa wí ṣùrùṣùṣù wọ́n láyàn mí Ògìdán ọmọọba Ògìdán dẹ́dìde ògbọ́ta ó sọ̀rọ̀ lèsì tó máa sọ̀rọ̀ wọn èèyàn kan tó fọ́ máa sọ wọ́n ṣàmù sọ ìjókòó mi mọ̀ ń wò wọ́n kọ́ wọ́n fọ ọ̀wọ́n tí gbà náà yìí abọ́ ránṣẹ́ ni àfihàn sọ yẹn. Olórí ẹbí Ọ̀túnba Adédọ̀kun Ajídàgbà tún ṣàlàyé pé àyẹ̀wò tí ń lọ lọ́wọ́ fún àwọn olùdíje sí ipò Àwùjalẹ̀. Ó tún fi kún pé ó lé ní ọmọọba márùndínlógójì tí ó ti fi ìfẹ́ wọn hàn láti díje fún ipò Àwùjalẹ̀. Ká tètè ṣe kó bá ti di on the 13 oṣù Rámúlọ yìí wọ́n ti parí fọ sí Síkírù wàjà. Àwọn olùdíje fún ipò Àwùjalẹ̀ fi ìrètí wọn hàn pé àtúnṣe àti ìpèsè tó ń lọ lọ́wọ́ láàrin àwọn ẹgbẹ́ méjèèjì yóò mú ìṣọ̀kan wá sí ìdílé ọba àti pé yóò ràn wọ́n lọ́wọ́ láti yan ẹni tí yóò perégedé jùlọ láti dá Àwùjalẹ̀ tuntun ní ilẹ̀ Ìjẹ̀bú. Láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Blessing Adéwì ló ṣàtúpalẹ̀ ìròyìn náà.